ẹ gbé orí yín sí òkè, àní ẹ̀yin ẹnu ọ̀nà, kí a sì gbé yín sí òkè, ẹ̀yin ilẹ̀kùn ayérayé, kọ́ba ògo wọ inú ilé, wọnú ilé mímọ́ rẹ̀ wá. Ta ni ọba ògo náà? Jehovah ni ọba ògo. Ta ni ọba ògo náà? Jésù Kristi olùgbàlà. Ẹ ṣé lọ́ba ẹ̀yin èèyàn rẹ̀, kí gbogbo aráyé ṣe lọ́ba, kí ẹ sì máa fi ayọ̀ sìn, fàyọ̀ fi sìn tọkàntọkàn, kọ́ba ògo wọ inú ilé, wọnú ilé mímọ́ rẹ̀ wá. Ta ni ọba ta lọ́ba ògo náà? Jehovah ni ọba ògo. Ta ni ọba ògo náà? Jésù Kristi olùgbàlà. Agbára ẹ̀mí mímọ́ ṣe tán láti wágùn wá sínú wa. Ẹ fi ọkàn mímọ́ képe, képe nínú ilé mímọ́ rẹ̀, kọ́ba ògo wọ inú ilé, wọnú ilé mímọ́ rẹ̀ wá. Ta ni ọba ta lọ́ba ògo náà? Jehovah ni ọba ògo. Ta ni ọba ògo náà? Jésù Kristi olùgbàlà. Ẹ fi wá mímọ́ àti ìfẹ́ sìn ọba wa rínú ròde, olùmọ̀ràn ọkàn aráyé, yóò sì gbọ́ ohùn igbe wa, kọ́ba ògo wọ inú ilé, wọnú ilé mímọ́ rẹ̀ wá. Ta ni ọba ta lọ́ba ògo náà? Jehovah ni ọba ògo. Ta ni ọba ta lọ́ba ògo náà? Jésù Kristi olùgbàlà. Àmín. Ògo ni fún bàbá, fún ọmọ àti fún Ọlọ́run mímọ́, bí ó ti wà látètè kọ́ ṣe, ó ń bẹ nísinsìnyí, bẹ́ẹ̀ ni ó sì máa rí ní ìgbà gbogbo, ayé àìnípẹ̀kun. Àmín. Mo kí wa ní dédé ìwòyí, mo ní a kú ọjọ́ mẹ́ta. Èmi ọmọ yín, ọ̀rẹ́ yín, àbúrò yín, your best friend tìpátìkúùkù by fire by force, Olúwatóyìn Ọbátúlá aka Ọlọ́mọ Plenty, the only tààtàn síbẹ̀ of Celestia, Ọlọ́run chicken, bí àwọn ọmọ ẹlẹ́nu Sálíù ẹlẹ́nu gbọ̀rọ̀ bí wọ́n ṣe máa ń pè mí, àwọn náà ti di Sálíù báyìí. Èmi chicken neck náà ni, èmi jagad neck náà ni, tí mo dẹ̀ mọ̀ pé lágbára títóbi Elédùmarè Ọlọ́run ọba mi yóò bá mi jẹ́wọ́ ara rẹ̀ nínú ilé ayé gbogbo àwọn tí wọ́n pè mí ní Ọlọ́run chicken, Ọlọ́run gọ́bẹgọ́bẹ, Ọlọ́run jàgàjàgà. Àmì àṣẹ Èdùmàrè, àṣẹ ọ̀rúngún kò yí padà. Òní ni Jímọ̀ Olóyin 29th of
April 2022. We are in the evening here. Central European time is 20 hours plus few minutes. I have a lot of things to say, and I don't have much to say at the same time. Wọ́n ní ẹni tó burú mọ̀, ṣùgbọ́n ó ń wá ẹni tó máa sọ fún ni. Tí ẹni tó burú tó bá ń wá ẹni tó máa sọ fún un pé you are a wicked person, that one is another story. But when a wicked person is looking for another way, another means of using somebody to cover up his madness, his sickness, his frustration, that makes me angry so much. Mo dúpẹ́ lọ́dọ̀ Ọlọ́run ọba Elédùmarè wípé bàbá mi àṣekàn mákù ajáde má tán lé ọ̀gbàgbà tí gba láìlára gbanigbani lọ́jọ́ ogún le. Ògbénu Múndí Aṣọlá, ògbénu Adélébọ̀ ṣògo, àrámọ̀tà tí dálágbára mọ́nú ago. Nínú agolo, ajáde má tán nílé ọ̀rọ̀ gọ̀jígọ̀. Ọba tó yẹ pé bó ṣe ń wù ló ṣe ń ṣọlá ẹ̀, kò sí ẹnì kankan tó lè bí léèrè. Ọlọ́run á dẹ̀ máa wo ẹlòmíì títí báyìí tí tó máa fi parun. Ọlọ́run, ìbínú ẹ mi ò fẹ́ o. Bá mi wí ní àsìkò kí o sì fún mi ní etí gbọ́ láti gbọ́ ìbáwí rẹ, Ọlọ́run. Má dá mi dá ìwà burúkú tó bá wà lára mi. Má dá mi dá ìwà rékèrèkè burúkú láti bà tọmọ ẹlàkejì jẹ́, láti mú ọmọ ọlọ́mọ láti fi bo ìwà burúkú tí mò ń hù. Ọlọ́run ọba o, má dá mi dá nítorí pé tó bá ti dá bẹ́ẹ̀, tó bá ti gbọ́wọ́ lẹ́rán lórí ọ̀rọ̀ ẹ̀, ìparun ti dé ni. Bàbá máa fọwọ́ lẹ́rán lórí ọ̀rọ̀ mi. Bàbá máa pa mí tí ìsápá. Ẹ tó lọ́wọ́ bá ti pa ti sẹ́gbẹ́ kan, ó máa ṣìṣe, ó máa tinú ìṣìṣe kan wọnú ìṣìṣe kejì ni. Ọ̀rọ̀ mi dorí òdorí. This is episode 13. Episode 13 lórí ọ̀rọ̀ tó ń lọ lọ́wọ́lọ́wọ́. Ṣé mọ̀ pé tí a bá fa gbùrù máa ń fagbó ni. Ọ̀rọ̀ Ivory Coast òṣè Ivory Coast òun ló ràn lọ báyìí. Episode 13 la wà yìí. Ó dàgbẹ́ ni pé ọ̀rọ̀ episode yìí ó máa kan onílé, ó máa kan àlejò. Jẹ́jẹ́ mi ni mo jókòó gan. Á kan ìwé àṣẹ. Nítorí kí ni tẹ́ bá fẹ́ máa fi irọ́ bo irọ́, kò lè ṣeé ṣe. Jẹ́wọ́ ọ̀bùn ká dáṣọrò ẹ. Jẹ́wọ́ ọ̀bùn ká lè dáṣọrò ẹ. Ṣùgbọ́n tó bá rò pé you are so smart, you can use another people to cover up your Púrọ̀ níyì ẹ̀tẹ́ ló mú wá. Ẹ̀sìn gbajúmọ̀ rẹ̀ lóde. Mo ti sọ mo ní tí ẹ bá gbọ́ ti Ọlọ́run ní àsìkò, ohun náà ń ké tantan wípé ẹ tún ọ̀nà Olúwa ṣe, ẹ ṣe ọ̀nà rẹ̀ ní mímọ́, nítorí pé wákàtí búburú náà dé láti ti eruku jáde. Ṣé rí ọ̀pọ̀ èèyàn nínú ìjọ mímọ́ Celestial, igi ewédú ló máa wó pa wọ́n nítorí ìwà àrékérekè, ọgbọ́n jìbìtì. But it is well. I just want to draw our attention to some certain points in the so-called Constitution of 1980, the edited version, paragraph 31, page 31, page 31, paragraph 98, that says, a parish shepherd is the representative of the pastor founder of CCC in any particular parish, and going by the Supreme Court pronouncements of the year 2000 between Reverend A.A. Bada and Reverend J.K.J. Owodunni that sacked
Baba A.A. Bada stopped him from parading himself as pastor of CCC worldwide. Obeying that page 31, paragraph 98 of CCC so-called constitution. This constitution, which arrogates the powers of the pastor founder to all sitting shepherds to appoint, conduct, and give directives on behalf of the pastor in his parish. In his or her parish, because we have so many women now that have they build churches, they build parishes, but have to hand it over to a male, because we are not allowed to enter into the temple courts. I strongly believe that all shepherds and pastors are equal and must be accorded a Holy Spirit-filled respect, no matter how small their territory and followers are, based on the reality of today and our so-called constitution, because nobody has met the required mandate to be so appointed as pastor of the Celestial Church of Christ worldwide after the demise of the Reverend Prophet Pastor Founder Pa SBJ Oshofa till date. Oníkálùkù kàn ṣe ètò òun ni, where everybody is just doing what you think you can do, or you feel that is Holy Spirit that is leading you. But sometimes abárò pé bóyá ẹ̀mí mímọ́ ló ń ṣiṣẹ́, ẹ̀mí àyálò òun ló ń ṣe iṣẹ́. Wọ́n lè ní ẹ̀mí àyálò náà ló ń lò ó tó fi jẹ́ pé ó fi pẹ́ tó báyìí, ó fi ṣe kíní báyìí, ó fi ṣe kíní báyìí, ó fi ṣe kíní báyìí. Ẹ lọ bèrè lọ́wọ́ wọn gbà tí wọ́n sọ pé àwọn fọ́ ọba tipátipá, ǹjẹ́ wọn ní kán lọ yanba fún wọn. Wọ́n ní kí Samuel lọ wọn yọba. Nǹkan tó ṣẹlẹ̀ níjọ mímọ́ Celestial ni, tí gbogbo ẹ̀ fi ń dorí kodò tó dẹ̀ ń polúkú muṣu sí ní ojoojúmọ́. Ẹ má bínú, omi ò kì í ṣe Bible kílẹ̀ tí ń pè, mi lọ sí school of kílẹ̀ tí ń pè, ẹ ṣáà mọ nǹkan tí mo fẹ́ sọ ṣá. Nítorí gbà yẹn náà tún máa sọ pé kò tún mọ Bible quotation, kò tún mọ Bible quote ń sìn, kò ní ìdí, ọ̀rọ̀ mi ni kẹ́ ṣáà máa gbọ́. Ẹni tó bá gbọ́n, ẹ ti gbọ́n nǹkan tí mò ń sọ. Ẹ má dìyẹn mú, ẹ jẹ́ ká sún síwájú. Now, you have to sell pastors, the so-called, we have so many pastors now. We have to sell them ideas. That is, if you have any. The accuracy, authenticity of his divine calling for CCC members to know him better and stop disrespecting others just because their opinions differ from yours, or try to impose any particular individual on the church administration worldwide. Let us all kill all these hates before it kills the so-called CCC. Let there be decorum, good manners, godly characters, devoid of hate and greed. Posterity is watching. Yeah. How many times have we, the so-called members of Celestial Church of Christ, how many times have we reprimanded Reverend SBJ Oshofa
That is what CCC Constitution says. Let's go back to it. I said it in, I think it was in episode 11. I said I'm going to start bringing things out from the Constitution so that you all know your rights in this fold. I have it in French. Yeah. Taiwan Benin Republic. I have it. And I have the one of Nigeria. Yeah. Because gbogbo nǹkan tẹ́ ṣe Nigeria ni ló lágbára ẹ̀ dé, gbogbo ìtókù tẹ́ ṣe ní outside the country ẹ kàn fọwọ́ lágbá àwọn èèyàn lójú kiri ni. Gbogbo law tó wà níbẹ̀ kò kọjá tó bá ti wọnú plane ó ti jábọ́ sílẹ̀. The CCC Constitution says a shepherd supposed to be someone that was divinely called by Christ himself, not an individual called through prophecy, hereditary, or self-calls. A shepherd is the representative of Christ Jesus, and Jesus is not an author of confusion, my people. We must accord same respect and dignify the shepherd just the way we respect and dignify pastors too, because as it stands today, if shepherds know their rights, they are even all ye so-called my pastors in Celestial Church of Christ as of today. If you don't know your rights, listen to your girl, Olomo Plenty, to your lady, the lady evangelist, the only lady evangelist that has no frontier, the Deborah of Celestial Church of Christ. God wins always. Lady Paul, the Tatosibe of Celestia, the whistleblower, the mind opener, the eyes opener of Celestial Church of Christ. Hallelujah. Everything is hashtag. If you don't know, you have a big right, and you are even more powerful than any pastor in CCC Nigeria laws and the interpretation of the CCC Constitution by the apex court in Nigeria does not recognize a pastor in Celestial Church of Christ. As of today, no pastor is recognized as the head. But you, my daddy shepherd, especially you that you are landlord shepherd, you stand tall in your parish as the representative of the pastor founder until the Holy Spirit decides. Because all these pastors that we have today, they went to pick or select him or them, thinking that things will go right, but this has fallen apart. Stealing, lying, cheating is the order of the day in Celestial Church of Christ of 2022. Lies, big lies, stealing, cheating, gang bullying, gang fighting, cooking evil, looking for somebody to cover your shame. All because
You want them to be in your good records. I will say they are all stupid. I received a video which I've been translating it since yesterday, and I'm still working on it. The video was made by Superior Evangelist Cesar BAYI Boulu. He's a HOD in Australia. My God. This man, this papa here, is covering up for Papa Friday. Mobi, you know. Well, you are not the Mobi, you know, Daddy. Papa Friday Emmanuel Bilewu. It's very, very unfortunate that this papa could fall so low just because he speaks good French and they've made a business arrangement with him. Now, going against BT in Ivory Coast. This same BT is the one that is still been working hand in hand with Papa Friday. We saw the man in video with Baba Friday's wife, Celine. Nígbà tí wọ́n gba ẹ̀yìn wọlé wọnú Ivory Coast tó jẹ́ pé òun ló sọ gbogbo ẹ̀ di yam pepper scatter lẹ́ni yìí. Let me leave that one because that translation is really ó ń jí àmì up gan. Mo like ẹ bàjẹ́. My people, never allow anybody to use you. You see, ẹ̀yin tẹ́ rọ̀gbà yìí Baba Friday tẹ́ rọ̀gbà yìí wọn ká, mo sọ fún yín mo no lubi ni. Nígbà tó ń dùn ní Ivory Coast, tí BT wà pẹ̀lú yín, ẹjọ́ ń jẹ, ẹjọ́ ń mu, ẹjọ́ ń jó dàgí ní yòdò. Nígbà tó wá di pé Canon Luke stood his ground and exposing things out now. Ẹ wá yọ shovel kúrò lẹ́sẹ̀ BT. Ó ti dẹni tí kò mọ̀ ṣe. Ẹ lọ sí odidi Australia. Ẹ lọ mú ẹlòmíì jáde. Ìyẹn náà bẹ̀rẹ̀ sí ní sọ oríṣiríṣi. I could not believe my ears. Mi ò lè digest ẹ̀ tán. Mo kàn sọ pé ayé o. Ṣé báyé ṣe rí rèé? Anyways, my daddy shepherds, CCC shepherds worldwide, especially you landlord shepherds, I'm telling you, you have a true authority to stand in the gap for the late Pa SBJ Oshofa until all this madness goes down in CCC. All this up and down, all these fakes, all this stealing, all these things. And Papa Shoyemi, mo ma dọ́dọ̀ tí yín náà because mo gbọ́ interview yín. Mo gbọ́ interview yín. Gbogbo ẹ̀ náà la ṣì máa iron out. Ṣé rí pé episode yìí ó kàn gùn lọ síwájú ni. Now, for your information, I received this one. Some clergymen are being mandated by group of elders to visit Ivory Coast to boost their morals
especially the moral of Alàgbà Kanondodo Luke and his CCC Ivorian members. Torí nígbà tẹ́ gba gbogbo tọwọ́ tèèyàn tán, tẹ́ wá ní kò mọ̀ ṣe mọ́. A dẹ̀ sọ pé ìfẹ́ náà fi dá ìjọ mímọ́ sílẹ̀, ṣùgbọ́n ó lè jìbìtì. Alọ́nilọ́wọ́ gbà, òun ni nǹkan tẹ́ wá ń ṣe nísìn. Kí lẹ fẹ́ ká wá tá ń bọ̀ lẹ́yìn, kí lẹ fẹ́ ká dé bá. Monsieur, mon cher papa Canon Luc, donc vous allez avoir des visites, des gens du Nigeria qui vont venir vous épauler. They are coming to you know, give you a shoulder to lean on, so that you will know that it's not everybody that's of spirit of use and dump in Celestial Church of Christ. And Baba mi Baba Banjo, I really don't understand you. I can't say, but I'm still working on it. Because from the nǹkan tó jáde ní kóòtù níjẹta, nígbà tí àwọn lọ́yà Baba Friday, nígbà tó máa ṣe ọkọ̀ gbòròdó sí yín lẹ́sẹ̀, wọ́n ní ẹ̀yin ni bàbá Reverend Friday Emmanuel Bilewu Oshofa, wọ́n lẹ́yìn ni bàbá ẹ̀, ẹ̀yin náà dẹ̀ tún ni bàbá gbogbo wa ní Celestial Church of Christ. But sir, you know me very well. You know me very, very, very well. I will say, Fiery, bẹ́ẹ̀ ṣe ń ṣe yìí, tẹ́ ẹ̀ bá kọjú abẹ́ǹkó, bàbá mi ẹ máa jẹ̀bi nígbẹ̀yìn ni o. Mo kúnlẹ̀ sábẹ́ ẹsẹ̀ yìí, mo dì í lẹ́sẹ̀ méjèèjì mu. Bàbá mi, tí ẹ bá kọjú abẹ́ǹkó, tẹ́ ẹ fẹ́ máa ṣe ṣọ̀tún ṣòsì má bàbí kan jẹ́. Bàbá ẹ máa jẹ̀bi nígbẹ̀yìn ni. Ẹ lè fẹ́ tó kó lè jẹ́ pé ẹ máa jàre nígbà tí àsìkò bá tó, tẹ́ bá lọ sílé, tẹ́ bá lọ pàdé pápá lọ́nà. Bẹ́ẹ̀ ṣe ń ṣe yìí gangan kò múnú pápá dùn. Nítorí Bíbélì jẹ́ kí n mọ̀ wípé ọ̀ṣàkà ìṣoko òun máa sọkè, òun máa ṣe kí ni, òun máa tú dànù. Ní Bíbélì mi jẹ́ kí n mọ̀. You are not helping the situation, sir. Ṣé ẹni bó ṣe kó gbòròdó sí yín lẹ́sẹ̀? Kí lọ́yà máa sọ pé òun ò mọ̀ pé pastor wọ́n bẹ̀rẹ̀ another group of PIC and board of trustee. Kí lọ́yà àwọn máa sọ pé òun ò mọ̀. Well, he's doing his job. Tó bá sọ pé èèyàn gbọ́dọ̀ máa pọ̀, ó gbọ́dọ̀ kúrò, ó gbọ́dọ̀ ṣèké, iṣẹ́ lọ́yà ni irọ́ náà ń pa jẹun, ọ̀rọ̀ náà náà dẹ̀ ń pa. Ọ̀rọ̀ náà ni wọ́n máa ń sọ. Ọ̀rọ̀ lọ́yà lè gbé ẹ dẹ́wọ̀n, ọ̀rọ̀ lọ́yà dẹ̀ ṣe lè ṣe kíni, ó lè gbé ẹ délé ológo. Wọ́n ti kó gbòròdó sí yín lẹ́sẹ̀ ń sìn bàbá. Wọ́n lẹ́yìn ni bàbá. Tẹ́ bá fẹ́ jẹ́ bàbá gidi, bàbá tòótọ́. Mi ò bú yín o, ẹ má bínú, ẹ mọ̀ pé bí mo ṣe máa ń sọ̀rọ̀ tèmi nìyẹn. Ẹni tó bá understand mi ló máa, ẹni tó bá try láti digest nǹkan tí mò ń sọ náà máa rí pé I'm not being rude, I'm just being bold, vocal and straightforward. Ta ni mo fẹ́ sọ pé mo fẹ́ fi tèmi jọ tí mo máa bú yín? I'm not booing anybody. But I'm just pointing something out to you. Mi ò ní bá yín ṣe pàdípàdí. Níbi tí mo ti mọ̀ wípé ọ̀pọ̀ ènìyàn ló máa jẹ nínú ìyà yẹn nígbà tó bá dé, òun náà ló dẹ̀ ti dé yìí. Nígbà tẹ́ gbéyàn lọ síbì kan tí kò sí páànù lórí ibi tẹ́ gbé lọ, ó dẹ̀ entitled láti lọ síbòmíì, ẹ gbé lọ síbẹ̀, wọ́n ní kó mówó wá, àwọn ọmọ tó wà lọ́dọ̀ yín, Baba Friday,
PA yín ó náà fi tó bá sanwó yam pepper scatter ẹni yẹn tún ti wá ń sìn kí n tún máa lọ gba another contribution fún. Hello, I'm trying my best. God knows. There are some shepherds which I will not mention their names, prophets, prophetess that have tried and have gotten places for them. To Jehovah Almighty be the Lord. Mo jẹ́ ìjọ̀gbọ̀n ṣe nìkan fàyí náà, mo dúpẹ́ lọ́dọ̀ Ọlọ́run. Ṣùgbọ́n gbogbo yín pátápátá lẹ máa jẹ́wọ́ sí ọ̀rọ̀ Ọlọ́run nínú ilé ayé mi nígbẹ̀yìn. Jésù ni alágbàwí mi mo mọ̀ o. Jésù ni alágbàwí mi. Jésù ni alágbàwí mi mo mọ̀ o. Jésù ni alágbàwí mi. Bọ́tà fẹ́ bí wọn kọ̀ ó, wọn ó jẹ̀bi gbẹ̀yìn ni lórí ọ̀rọ̀ mi. Jésù ni alágbàwí mi. Ta lálágbàwí mi? Kristi ni alágbàwí mi mo mọ̀ o. Kristi ni alágbàwí mi. Bọ́tà fẹ́ bẹ́yìn kọ̀ ó, ẹ ó jẹ̀bi gbẹ̀yìn ni lórí ọ̀rọ̀ mi. Jésù ni alágbàwí mi. Àmín. Canon Luke has been, he's been so active, doing everything to make CCC stand tall in Ivory Coast. But today, kò mọ̀ ṣe mọ́ nítorí pé ẹ rí olówó epo rọ̀bì tí yẹn jẹ́ Justin Akan. Papa Iye for Shofa is sending people, according to what I received from Canon Luke. It says EF Oshofa is sending people to me for talks, but I refuse. Now, ńgbà tẹ́ rán èèyàn lọ, lẹ́yìn ìgbà tẹ́ molest tẹ́ ridicule ẹ wá ń gba ẹ̀kúlé fẹ́ fi bàbá mi mo sọ fún yín sẹ́ nínú ìjọ mi mo rí bó ṣe ń yọ́ so ni mo ṣe ń yọ́ gbọ́. Mo tí mọ̀ ni tó bá yẹ pé ẹ mọ̀ pé mi ò kì í ṣe ọ̀tá ìjọ. Ẹ mọ̀ wípé bàbá ẹ̀yin ti gbàgbé ni. Bí ẹ̀yin bá tiẹ̀ gbàgbé nítorí ọjọ́ orí. Solomon Gbọ́lágadé àbúrò mi ẹlẹ́rìí ẹ̀jẹ̀. Have you forgotten? Have you forgotten then and then? And things, pictures that I, Oluwatoyin, sent to you and telling you things. Baba mo bí iná, ẹ bá mi sọ̀rọ̀. One-on-one. Oh my show. My fault is whatever you tell me, I take it just like that. I don't know how to record people and keeping voice messages, typing things. I don't believe in it. Torí Olúwa mi sọ pé jẹ́ kí òtítọ́ ọ̀rọ̀ ẹ kó gbé ẹ débi gíga. Òtítọ́ ọ̀rọ̀ mi á dẹ̀ gbé mi lékè. Òdodo nígbórílẹ̀-èdè lékè. Ká fìmọ̀ ṣọ̀kan ká gbógo Celestial ga. Bàbá mo bí iná, àwọn èèyàn sọ pé mi ò mọ̀ yín. Mo ní èmi mọ̀ yín one-on-one nílùú Belgium yìí èmi àti ọkọ tèmi. Rest his soul. Bàbá mo bí iná. Èmi bá yín sọ̀rọ̀ ní Nàìjíríà one-on-one tẹ́lẹ̀tẹ́lẹ̀. Ẹ̀yin èèyàn tí ẹ ò bá mọ̀ kẹ́ tètè ya mọ̀ nísìn. Solomon tó bá sọ pé irọ́ ni mò ń pa ẹlẹ́dàá mi á dá. Pẹpẹ méje, ilẹ̀ méje, ọ̀run méje, àdá tó bá jẹ́ pé nǹkan tí mò ń sọ yìí kì í ṣe tòótọ́ ni. Bàbá, kí ni nǹkan tẹ́ sọ fún mi? Ẹ ní anything tí mo bá ti mọ̀ kí n máa pè yín kí n máa sọ fún yín. Nítorí kíni? Nítorí pé mo fẹ́ kí ìjọ mímọ́ kó máa tẹ̀síwájú, ìjọ mímọ́ kó máa gbèrú. Tí n bá ti rí bí kọ́lọ́fì kankan máa pè, máa sọ fún Solomon.
Solomon, you disappointed yourself, not me. Gbogbo ẹ̀yin tẹ́ mọ̀ nǹkan tó ń bí mi nínú, ẹ máa mọ̀ tásìkò bá tó. Gbogbo ẹ̀yin tí ẹ ò mọ̀ nǹkan tí ó ń ta mí lára, ẹ máa jẹ̀bi lórí ọ̀rọ̀ mi gbẹ̀yìn ni, because what you don't know, you can never know until you ask. I am the unknown to all of you that you will come to know at the appointed time of knowing. Gbogbo ìgbà tí Tosho tó rìnrìn àti di pastor, èmi tí mo wà ní díẹ̀ ní tí mo dẹ̀ ń ṣàlàyé gbogbo ẹ̀ síta. Hallelujah. Èmi lẹ́yìn wá lọ ń gba blogger tí lọ́rùn lẹ wá lọ ń sọ pé màá bá yín fà á ti rin. What you people, celestial members worldwide, tẹ́ ẹ̀ ń gbọ́ ọ̀rọ̀ mi, ẹni tó ń sọ̀sọkúsọ, gbogbo yín pátápátá lẹ máa jẹ̀bi lórí ọ̀rọ̀ mi, because you don't know what is going on between me, Solomon, àti Baba Friday. I know him very, very well. Oh, yes. Àti Papa kan tó kù tó tún wà ńbẹ̀ ńgbà tá bá ń sọ̀rọ̀, mi ò ní dárúkọ tí yín torí ẹ̀ṣẹ̀ mi. Now, Canon Luke is speaking here. Was it not his EMF brothers, Tosho Oshofa, Jacob Oshofa, and Auntie Edith Oshofa, that formed Diocese Uni of Akankwame Justin? Late Elise Elise Oshofa was even there too. Oh my days, you people, you don't know what I know about Celestial Church of Christ. Ẹ bá papa jẹun, kẹ́ sì tọ́jú egungun sí abẹ́ pillow. Èmi Olúwatóyìn, tẹ́ ń pè ní gagad neck. Tá tó síbẹ̀ of Celestial, hashtag Deborah of Celestial, hashtag God wins always, hashtag Lady Paul, the only evangelist that has no frontier. Gbogbo nǹkan tí mo bá ṣe máa fi gbogbo ara mi ṣe ni. Gbogbo nǹkan tí mo bá ní ni mo máa fi ṣe. Màá dẹ̀ ṣe òótọ́ níbẹ̀. Nítorí pé kí ni? Mo mọ̀ wípé ẹni tó bá dalẹ̀ á balẹ̀ lọ. Ọ̀dàlẹ̀ balẹ̀ kú ni gbogbo yín. Solomon Gbolagade. Kò yẹ kó jẹ́ pé wọ. Have you forgotten? Gbàgbé. Mọ bí tèmi pẹ̀lú ẹ̀ tá a jọ dì sí àti Papa Mobi àti Baba Friday. Ẹ má yẹ kí n pe Mobi náà because ẹni tó jẹ́ Mobi náà ti kú. Ẹ̀yin èèyàn, ẹ ṣọ́ra yín gidigidi lórí èpè tẹ́ ń ṣẹ́, lórí èbú tẹ́ ń bú mi. Torí wọ́n ní tí kò bá sí ẹ̀ṣẹ̀ kì í dédé ṣẹ́. Tí ò bá dẹ̀ nídìí, obìnrin kan kì í jẹ́ kúmólú. Èyí tó bá jẹ́ kúmólú, nǹkan kan ti ṣẹlẹ̀ nínú ìdílé wọn ni. Èmi tí mò ń sọ̀rọ̀, mo mọ nǹkan tí mò ń sọ, mi ò ṣe eré. And I have nothing against Celestial Church of Christ. I have nothing against anybody, but I hate traitors. Now, let me continue reading. From Ivory Coast, I read. Those children are the problem of Celestial Church of Christ. They are referring to the Oshofa's children. Both the real blood and not real blood. Tan Richard and Canon Luke told me that initial intention of E.F. Oshofa's visit to Côte d'Ivoire was to reduce Nigerians. And there is what? There is a recording audio, which I have.
My best speaker. Ó yẹ ẹ túbọ̀ lọ pé sọ ẹ lọ gbé fún àwọn bloggers yín kó túbọ̀ mo ṣe máa fọ́n ní kálukú jẹ nígbàs èmi ò kí nígbà téèyàn bá ń pariwo èmi ò kí pariwo táwọn èèyàn tán ní kálukú bá bẹ̀rẹ̀ sí ní bú mi èmi ò kí bèèbù èmi máa ń dúró mo lè wà báyìí kí n má fún gbogbo àwọn bloggers yín kí n má fún wọn lésì in the next 4 years ó dìjọ́ tí mo bá mọ̀ pé kí nìyẹn máa hit wọn badly kí tó gbé jáde I have the recording. They have the recording, and I've gotten a copy of the so-called the conversation. But when Baba Bonju Popo now saw that it won't work the way he planned it, you now join hand with Tosho, Jacob, Elise, and Eddie Toshofa to form this group which just failed and collapsed. Ma ba yin ṣe. Ẹ rò pé mo sọra mi níta tán síbẹ̀ lásán ni. Ma ba yin ṣe. Ma ba yin po aki. Now, I'm reading. They said the Oshofas told them that Nigerians are too arrogant. It's true and proud. So, now they are saying, why don't you just leave us alone and go back to Benin Republic? For you to know that BAYI ṣe rò pé bóyá ẹ̀ ń pa làwọn kan kún. Ẹ ti sọ ìjọ mímọ́, ẹ ti sọ di a state of siege. Ẹ ti sọ di cabal. Mo tẹ̀ tí ń bèrè kíní gbogbo ẹ̀yin tẹ́ bá mọ̀ mí dáadáa, ẹ̀yin bàbá mi tẹ́ mọ̀ mí dáadáa nínú ìjọ mímọ́. Mo máa ń bèrè wípé ṣé secret court ní ṣẹlẹ̀ ni? Because I know some group of people that they bet on doing evil. And I know that they always play games with people's minds. You play games with their mind, with their brains. You touch up brains. Only when you are getting something from them. Bàbá ṣe mọ̀ pé ńgbà tẹ́ wá síbí, kò sí nǹkan tẹ́ fi sọ fún mi pé mo gbọ́dọ̀ wá tàbí òróró kí ni mo sọ. Èmi mi ò sọ pé kí n tàbí òróró. Yeah. Ẹ̀yin pẹ̀lú your former PA yín, Ọlọ́run ní Ṣọlá. Rántí Ọlọ́run ní Ṣọlá. Tó kúrò láti France, tó wà ní America nsìn. Àwọn èmi yìí ni mo jẹ́ kẹ́ ní parish kí parish kí Ketu kó sì ní parish ní Belgium. Ṣé rí gbogbo ẹ̀yin tí ẹ sọ̀rọ̀ òdì sí mi? Òdì lọ́rọ̀ ilé ayé yín máa lọ torí you know nothing. You don't know anything about me. You don't know why I'm so upset. And these people, they think they can cover. I'm at the age of 60. You think you can just brush me aside and turn me to a non-entity? You are proving that you don't know me. I know you very well. I know you and I know your wife. She's always arrogant. She's always full of herself. Oúnjẹ tẹ́ jẹ nígbà tẹ́ wá sí Belgium èmi kìíní burúkú yìí mo pẹ̀ lára àwọn tó sè. Nonsense. Now they sent a note to me as well. Let Olomo Plenty know about it so that she can do another awareness
about all these Oshofa's children, they are all ingrates. Exactly this. They've said it all. I got this message from Ivory Coast. You are all ingrates. Solomon. Tó bá jẹ́ wípé Tosho ló wà níbi tó wà yẹn. I'm not saying that he is perfect. Tosho ò ní sọ pé òun ò mọ rírì mi nínú bẹ̀. Tó bá jẹ́ pé Deborah ló wà níbẹ̀ nípò tí wọ́n wà yẹn, Solomon. Pẹ̀lú gbogbo nǹkan iṣẹ́ abẹ́lẹ̀ tèmi ń ṣe fún ìjọ mímọ́. Mo mọ̀ pé kò sẹ́ wọ́n ní try láti bò pé nobody knows her. Ìwọ ẹlẹ́ẹ̀kẹ́ gbẹ̀ngbẹ̀ngbẹ̀ ọ̀dẹ̀ Benjamin, ìwọ ń wá àdírẹ́sì tèmi, àwọn bàbá tiẹ̀ lèmi pẹ̀lú wọn lájọ wà ní àkọ́kọ́ nǹkan díà. Gbogbo ẹ̀yin ọmọ Ọ̀ṣọ́fà pátápátá tẹ́ sọ̀rọ̀ òṣì sí mi, ẹ bèrè lọ́wọ́ bàbá yín. Ẹni kò sọ òótọ́ ọ̀rọ̀ fún yín. Ẹ lọ bu omi inú pẹpẹ, ẹni kò mú Tẹ́mi àti Solomon tàbájọ́ ń sọ̀rọ̀ ìlọsíwájú ṣẹlẹ̀. Ẹlẹ́dàá mi á bèrè lọ́wọ́ gbogbo yín. Nonsense. Now, if Nigerians are proud and arrogant, they should leave their country. That is what the note that I got from Ivory Coast. They are telling you, Oshofas, to leave our country, and then you should leave their Côte d'Ivoire for them and let them enjoy their country in peace. It says that Oshofa's children present 4 years ago. You presented them 4 years ago and started this so-called CCC Diocese United Diocese BERE ní Ivory Coast. Anointed the Wanibe, late Elise Oshofa, Tosho Oshofa, Jacob Oshofa, Edith Oshofa. Àǹtí mi Edith, tẹ́ dojú tì mí, tẹ́ wá lọ ṣe kíni, tẹ́ lọ ṣe fìkàròdí pẹ̀lú kí lorúkọ ẹyẹ tí ń jẹ́ oníwájú pọnọsàn bí ọ̀nà Abẹ́òkúta. Justin, Akan Justin. Ẹ̀yin ló ń gbélé irú inú ilé bẹ́yẹn. Nítorí pé ẹ fẹ́ gàbà sínú ìlú onílù. And during this period, the above mentioned names, you were enemies to EMFO. Ẹ̀yin mẹ́rẹ̀ẹ̀rin yẹn, you were ganging against him. Máa rú fáìlì jáde. Mo ní kẹ́ ẹ má ṣẹ̀mí ẹlẹ́fẹ́ ṣẹ̀mí. Ẹ̀yin ò mọ nǹkan tó wà lọ́wọ́ mi náà. Irú idiot tó wà ní London tó sọ pé òun ni prophetess yín, òun ni kí ló ti ń jẹ́, òun ni blogger yín àti ìyẹn tí kò mọ nǹkan tó kù nínú ọ̀rọ̀ ẹ̀ tó wà ní Amẹ́ríkà. Máa fún ní kálukú ní nọ́mbà ẹ̀ tásìkò bá tó. Máa fún oníkálukú ní nọ́mbà ẹ̀ tásìkò bá tó, nítorí pé ẹni tí ò bá gbọ́ tẹnu ẹ̀gà á ló ń pàtó. Gbogbo ẹ̀yin tẹ́ ẹ̀ sọ̀sọ̀kúsọ sí mi, ẹ gbọ́ tẹnu ẹ̀gà, ẹni mò ń pàtó, ẹ sọ pé mo sọ̀rọ̀, ẹni mo ṣe kinní kan, ẹni mo ṣe kinní kan. You are all fools. During this period, gbogbo ẹ̀yin tí wọ́n dárúkọ yín lókè yẹn, Elise of blessed memory, Tosho, Jacob, Edith, ṣùgbọ́n ẹ̀yin tẹ́ parapọ̀ yẹn, tẹ́ lọ fọ́ọ̀mù United Diocese ní kí lorúkọ ẹ̀ tí ń jẹ́ ní Côte d'Ivoire. Ṣùgbọ́n nígbà tán rí i pé ẹ̀yin ọmọ ìyá yìí, ẹ̀yin ọmọ bàbá yìí, ẹ jẹ́ ká pè a lè pè yín níyà, kájá pè yín bákan ṣá. You are all his enemies. Engage ẹni kẹ́ṣẹ́ lẹ́gbẹ̀ẹ́. Even up till today, as we speak. Èmi Olúwatóyìn tí n bá da ọ̀rọ̀ sílẹ̀, gbogbo yín ẹ máa fọ́ra yín lórí lọ ní ẹ̀yin ọmọ Ọ̀ṣọ́fà. Ẹ gbéra yín ní dynasty rọ́lẹ̀ pín ní. Wọ́n ní kí n sọ gbogbo àwọn orúkọ ẹ̀ so that ẹ lè mọ̀ wípé
create the so-called disunity, the whatever nonsense. Ẹ̀yin lẹ create disunity in Celestial. Ẹ̀yin ọmọ Ọ̀ṣọ́fà àti tó fara bí àti tó kìbọ̀ lọ́rùn ní tipátipá tẹ́ fi pé 45 àti tó jẹ́ ọmọ tó tún kárẹ̀ mọ́mọ́ máa fọ́ gbanyán gan. Máa fọ́ gbanyán gan. Ẹ tètè ya mú gbogbo àwọn ajá yín so ní kọ̀ọ̀kan. Ìwọ tó sọ pé òun wá mi káàkiri. Mo tún ṣẹ̀ dé láti traveling kan ni o. Ìwọ Benjamin tó da àwọn ajá sí ìgboro. Tí n bá da ajá sí ìgboro fún wọ. Sórí ibi tó wà yẹn, tó bá mọ ọmọ bàbá mi tó wà ńbẹ̀. Ìwọ kọ́ ló máa sọ pé kẹ́nìkan wá fún ẹ ní àdírẹ́sì ilé ibi tí mo wà. Ó mọ ibi tí mò ń gbé náà. Tó bá bí gúdù mọ́mọ́ dá ẹ nínú kòtò, máa bọ̀ ń bí. Àbí kò send anything. Try ẹ wò. Màá sọ fún ẹ wípé ẹpọ̀n tẹ́pọ̀n tó tọ́ o, ṣùgbọ́n awọ ẹ yí jura wọn lọ. Ẹ̀yin lẹ lórúkọ. Ọ̀ṣọ́fà ò kì í ṣe orúkọ yín. Bàbá ńlá bàbá yín ló ní. None of you can't come out boldly and say this is your name. Orúkọ yín ta ló mú òkòlò yín lọ́yọ̀. Tẹ́ bá tí ìfọ̀ṣọ́fà sí, it's nothing. Ṣùgbọ́n mi Olúwatóyìn tí bá sọ pé anyway ló kọ́ lọ́mọ plenty. Bí ọmọ bá dúkò síbẹ̀ tí bá sọ pé ọlọ́mọ plenty, àwọn méje á mọ̀ mí. Bí wọ́n ti rí mi, wọ́n kọ́ wọn ti gbórúkọ yẹn rí. Bí wọ́n náà ti gbóhùn yẹn rí. Ṣùgbọ́n gbogbo ẹ̀yin idiot, ẹ̀yin riffraff, ẹ̀yin olè ọ̀lẹ olóòórùn. Ẹ wò ó. More to come. Ẹ jẹ́ kí n rọra dá dúró. Mo sọ̀rọ̀. Ó ti fẹ́ wọ 1 hour. Màá compress ẹ̀. You people, you don't know anything about me. Mélòó nínú yín ló mọ̀ pé mi pẹ̀lú ẹni tẹ́ ń pè ní bàbá yín, èmi pẹ̀lú àjọ máa ń sọ̀rọ̀. Mélòó nínú ló mọ̀ pé mi pẹ̀lú àti ríra face to face. Mélòó nínú ló mọ̀ pé mi pẹ̀lú èmi ti ṣe ń jẹ tí bàbá yín tẹ́ ń pè ní bàbá tẹ́ sọ pé he's abusing my father. I hate traitors. I hate traitor. I hate liars. I hate cheats. And above all, I hate hypocrisy. Bàbá mo bí iná. Torúkọ yín ò dẹ̀ kìí ṣe bẹ́ẹ̀. Tó jẹ́ pé orúkọ ẹ̀gbọ́n yín tó ti kú lẹ̀ ń jẹ́. It's a shame. Gbogbo ẹ̀yin ọmọ Ọ̀ṣọ́fà. Àti tó jẹ́ ọmọ tó pèrè ẹ̀ lọ́mọ. Àti tó jẹ́ tó ṣàdàpọ̀ mọ́mọ́ ṣá. Gbogbo yín ẹ lọ ṣọ́ra yín. Ẹ lọ pé bàbá Friday kẹ́ lọ bu omi inú pẹpẹ àti Solomon kẹ́ gbé kalẹ̀. Tẹ́ bá ti ṣe tán, máa pè ẹni kẹrin tí mo lè pè sí tó máa jẹ́ pé tó máa sọ pé bẹ́ẹ̀ ni tòótọ́ ni nǹkan tí mo sọ. Máa dárúkọ ẹ̀ sí. Kẹ́ni kọ́ gbómi yẹn mu tó bá yẹ pé rọ́ ni mò ń pa. Solomon, ó mọ iye fọ́tò tí mo fi ránṣẹ́ sí ẹ. You are nothing but a fool. Tí n bá dìde sí ẹ. Ṣé wọn pé mi ò tí gbé kíní tí ẹ jáde. Ọmọ tí n bá máa kó ẹ bí ọmọ ọjọ́ mẹ́jọ ni. This is your one and only Oluwatoyin Obatola Darlington, aka Olomo Plenty. # CID FBI of Celestial Church of Christ, the whistleblower. Ó ń gbóná fẹlifẹli ọ̀rọ̀ tó ń lọ lọ́wọ́lọ́wọ́. Ẹ jẹ́ kó rí gbogbo yín lọ pé gbogbo ẹ̀yin ọmọ Ọ̀ṣọ́fà àtẹ̀fẹ́nubí àti àdàpọ̀ mọ́ màálù. Ẹ pé bàbá yín kẹ́ bèrè lọ́wọ́ ẹ̀. Bàbá yín ó mọ calculation ṣe bàjẹ́ because ó ti ṣe rí lójú mi. Gbogbo nǹkan bàbá yẹn lè máa mọ̀ ṣùgbọ́n brain wọn ó ṣiṣẹ́ ju kọ̀ǹpútà lọ. Yes o. Hallelujah.